ẹ̀yin èèyàn ọ̀rọ̀ tó ń lọ látàrí ọ̀dọ́mọkùnrin tó dolóògbé ìyẹn Destiny Boy ṣe mọ̀ pé ó ní àwọn ọ̀rọ̀ kan tó ń lọ táwọn kan sọ pé ikú Destiny Boy kò ṣẹ̀yìn ìyá ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn kan sọ pé ikú Destiny Boy kò ṣẹ̀yìn babaláwo látàrí ìfá tó ṣẹ́ ẹ̀yin èèyàn wa àwọn àgbààgbà kan ti wá dìde wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ látàrí pé èèyàn ń ṣẹ́fá àbò ń wá ìmọ̀lẹ̀ àgbà kiri látàrí pé mo fẹ́ dogún mo fẹ́ dọgbọ̀n ẹ̀yin èèyàn ẹ̀yin òbí ẹ súnmọ́ bí o ẹ pé àkíyèsí àwọn ọmọ yín sí fọ́nrán yìí kódà bí wọn ò bá sí níbi tẹ́ wà ẹ pín fọ́nrán yìí kó dọ́dọ̀ wọn ẹ̀yin èèyàn wọn ni ìtagbà fi ń jẹ̀kọ́ abẹ́ ìwé ló wà o àwọn àgbàlagbà ti sọ̀rọ̀ nínú fọ́nrán yìí o àṣírí ńlá lásì ní tú látàrí pé èèyàn ń ṣẹ́fá tàbí èèyàn ń wá ìmọ̀lẹ̀ àgbà tàbí èèyàn ń tojú bọ ntí ò tó ntọ́wọ́ mi ò tó wọn ò fi gògò fà á wọ́n sọ̀rọ̀ nípa ntọ́ mọ̀ ń gbẹ̀yìn àwọn irú nǹkan báyìí tọ́ ẹ̀yin èèyàn ní àwọn èèyàn yìí sọ wọ́n ṣàlàyé wọ́n yànnà náà ẹ wá nǹkan fìdílé nǹkan tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ẹ tẹ subscribe button yín kẹ́yìn náà kẹ́ lè mọ jàǹfààní bàbá ṣe mú fúnra wá lóòrèkóòrè sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ẹ má wàá gbàgbé àdéhùn àlàmúṣẹ pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá sí etí ìgbọ̀nyín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́ sì mọ̀ fi etí ara yín gbọ́ ẹ má wàá jẹ́ ń gbà yín lákòókò ẹ jẹ́ ká ṣe pápápá ẹ jẹ́ kí n gbé fọ́nrán wọlé bó ṣe lọ ó yá ẹ jẹ́ ká gbọ́ bí wọ́n ṣe yànnà náà rọ̀ látàrí pé wọ́n ń ṣẹ́fá àbí wọ́n ń wá mọ̀lẹ̀ àgbà àti pé ntọ́mọdé ò tó ti ń ṣe látàrí pé mo fẹ́ dogún mo fẹ́ dọgbọ̀n fọ́nrán náà rèé ẹ jẹ́ ká gbọ́. ẹ̀yin ọ̀dọ́ ẹjọ́ rí yín ó pé o má lọ bá wọn ṣẹ́fá yes I'm saying it ọmọ Yorùbá lèmi kódà ń tọ́ bá fi ṣẹ́fá kó kúkú wá máa pe àwọn alálẹ̀ kí mo sọ fún ẹ èyí tó bá fi máa ṣẹ́fá kúkú máa pe àwọn alálẹ̀ bí mo ṣe jẹ́ wòlíì yìí mo máa ń pe àwọn alálẹ̀ tèmi alálẹ̀ mi bẹ̀rẹ̀ lórí ìyá àti bàbá tó bí mi alálẹ̀ mi bẹ̀rẹ̀ lórí àwọn tó ṣe ìran wa alálẹ̀ mi bẹ̀rẹ̀ lórí àwọn tó ṣe èdè mi sórí ifá kan ṣoṣo tí màá sọ fún ẹ lónìí ifá méjì ló lè ṣẹ́ ló fi lè jẹ́ nǹkan láyé ifá àkọ́kọ́ ni ifá àwé lọ ṣẹ́fà ìwé kíkà kàwé sórí ifá ẹlẹ́ẹ̀kejì ní ifá iṣẹ́ kíkọ́ kí mo sọ fún ẹ ifá iṣẹ́ kíkọ́ tàbí ifá ìwé kíkà sórí ifá méjèèjì tó dáa jù nìyẹn sórí yòókù ọlọ nìyẹn ṣòkòtò wèrè. ó kàn dùn mí ní pọ́nmọ́ ní ìyá kan nílé ọ̀kánkán ò ní mọ tó gbé mi tó gbé jẹ ò ní yọ ẹlẹ́nu òun wá múlẹ̀ àgbà kiri ìwọ tó wá múlẹ̀ kí sóti ní tó fi sán fún wọn ẹlòmíì ló múlẹ̀ tó ọmọ rẹ̀ kú wọ́n sì gbọ́mọ lọ́wọ́ ẹ̀ kò mọ bí kò mọ bọ́mọ yẹn ṣe lọ sọ́dílé ẹ jẹ́ ká sóòótọ́ ọ̀rọ̀ fún wa ní ayé mọ́jà tara wọn kí la fẹ́ mọ tara wa fún ayé kàì náà kọ tí ò pé méjì ọba wá ìmùlẹ̀ àwọn àgbà tó bá wá ìmùlẹ̀ àgbà tó yanjú gidi ìmùlẹ̀ gidi tó ya wèrè gidi bóyá àwọn club bóyá àwọn platform yẹn bí wọ́n ṣì ń gbọ́ mi báyìí mo fún wọn ní ìmùlẹ̀ kan gbogbo náà pariwo pé ìmùlẹ̀ yìí ga ó ṣe dáa tó èmi kú dí òní mi. ìyá lè kò sí tí mo wá lọ. èmi ti ẹ̀jẹ̀ ni àwọn adájọ́ ọmọ yẹn ni ẹ jẹ́ pámọ́ṣẹ́ yín lọ. dáa ìlómùlẹ̀ so bí ó ṣe dáa tó tí ọgbọ́n yín sọ pé dáa tó ṣe tóun èmi kú dí òlórí mo fọba tó ṣẹ̀dá tó ní ẹ̀mí ni mo fi kúra ìmùlẹ̀ ìyẹn lo ìmùlẹ̀ ẹ má wo ìmùlẹ̀ lò because àwọn tẹ́fẹ́ bá múlẹ̀ yìí ẹ̀ rí wọn ẹ máa sọ pé ìmùlẹ̀ àgbà dá kí n pé kò dáa àwọn lójú àwọn tí múlẹ̀ wà fún kán bá tiẹ̀ gbé bó ti ṣe dé bó bá jẹ́ babaláwo onífá kán bá ti fẹ́ gbé nǹkan tí ì ṣe tiẹ̀ lọ́wọ́ rẹ̀ yóò ti dá ifá níjọ́ yóò ti rí yóò tètè ṣe kíni yóò tètè ṣe tutù yóò ní nǹkan tí ì jí. òun ní mú babaláwo dípò ojoojúmọ́. ṣùgbọ́n ìwọ tó ò dífá ò ṣe kankan ò ṣe gbá òòṣà ó ń sọ pé òun wá ìmùlẹ̀ ẹ̀yọ́nú ìmùlẹ̀ àyàsínà ìmùlẹ̀ tipátipá èkéné kan tipátipá ìgbà kan tipátipá bẹ́ẹ̀ náà ni tipátipá wọlé tọ̀ nígbà tó òun kan ìgbà tí wọ́n bá dé gbàdìgbàdì rẹ̀ nítorí kan dùn mí ní pọ́nmọ́ ní ìyá kan nílé ọ̀kánkán ò ní mọ tó gbé mi tó. ẹ̀yin èèyàn fọ́nrán tẹ́yìn náà gbọ́ tán yìí ẹ rí i pé fọ́nrán yìí ó lékè ń kà ẹ rí i pé ọ̀rọ̀ ń bẹ nínú fọ́nrán yìí ẹ̀yin èèyàn ìdí tá a wá fi mú fọ́nrán yìí wá ni pé kẹ́yìn náà gbà yín ẹ jẹ́ ká gbọ́ èròǹgbà yín lábẹ́ comment section wa ká gbọ́ èròǹgbà yín lábẹ́ fọ́nrán yìí ẹ wo ibi táwa fi àdàgbà ètò ìsọlẹ̀ sí rè bó bá tó ṣe ń lọ àtò máa mú wá
sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà lọ́lọ́kan òjọ̀kan. Àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbàgbọ́dé o, wọn ò ní fi ọ̀rọ̀ wa ṣe àríkọ́gbọ́n. Ire báyìí lójú owó rí, ire lójú ọlá rí, ire lójú gbogbo wa mọ̀ rí o. Ìpàdé wa bí oyin, ó dàbọ̀.